ọmọ yorùbá ẹ tún ti dé. ipò aláàfin of Ọ̀yọ́ is not for sale o. ipò aláàfin of Ọ̀yọ́ ò ń ṣe fún títà o. àwọn èèyàn ìlú Ọ̀yọ́ wọ́n ti kóra wọn jọ, wọ́n ti lọ fẹ̀hónú wọn hàn wípé kí ló dé látọjọ́ ọjọ́ ìtẹ́lẹ̀ sílẹ̀ ti aláàfin of Ọ̀yọ́ tuntun. wọ́n ní kí àwọn afọbajẹ kí wọ́n tẹ̀lé ìṣẹ̀ṣe àti àṣà tí wọ́n fi ń yan kábíyèsí, tí wọ́n fi ń yan aláàfin of Ọ̀yọ́ nílùú o. wọ́n ní pé ipò ọba aláàfin Ọ̀yọ́ kì í ṣe fún títà. aláàfin of Ọ̀yọ́ stool is not for sale. ṣé ẹ rántí pé ọ̀rọ̀ pé à ń yan aláàfin of Ọ̀yọ́ yìí ó ti ń ṣẹlẹ̀ bọ̀, ó ti ń bọ̀ tipẹ́tipẹ́ ẹ̀tí tó fi dé kóòtù, tó fi di pé àwọn afọbajẹ márùn-ún kan wọ́n ti gbé gómìnà àti àwọn kan lọ sílé ẹjọ́ lórí ipò kábíyèsí tó ṣòfò. àwọn tó wá pẹjọ́ yìí wọ́n sọ fún kóòtù, wọ́n ní àwọn ò fẹ́ kẹ́ni bọ́dì ibi kó dá sí process tí wọ́n fi yan kábíyèsí nílùú Ọ̀yọ́ tán fi yan aláàfin of Ọ̀yọ́, wípé àwọn dúró lórí candidate táwọn ti yàn according to aláàfin of Ọ̀yọ́ chieftaincy declaration of 1961 gẹ́gẹ́ bí àkọọ́lẹ̀ yẹn. imagine that. but ẹ máa wá, ṣé kò ń ṣe ifá ni wọ́n fi yan kábíyèsí? but bí ọ̀rọ̀ ṣe wá ń lọ sìn yìí, wọ́n accuse àwọn tí wọ́n gbé lọ ilé ẹjọ́ pé wọ́n harass àwọn, wọ́n intimidate àwọn láti change candidate táwọn ti yàn fún ipò kábíyèsí. ẹ rí gbélé lágbára. now the problem is that àwa Yorùbá à ń tàfàlà, à ń fi culture wa a fi ń tàfàlà tó fi di pé ó ti fẹ́ di mẹ́ta 10 kọ́bọ̀ to the extent that àwọn ẹ̀yà tó kù wọ́n máa wò wá, wọ́n máa rẹ́rìn-ín. òun ara nǹkan tó dẹ̀ ń fa rèé o táwọn olóṣèlú tí wọ́n ṣe máa ń yẹ̀yẹ́ àwọn kábíyèsí wa tó ń fi ní regard wọn, nítorí pé wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ owó náà fi débẹ̀. owó bribery and corruption náà ni wọ́n fi yan àwọn kábíyèsí míì. nǹkan tó máa ń fà á gan-an nìyẹn. Welcome to Digi Naija. Remember to like, share and comment. bàbá kan wà tí ẹ máa gbọ́ nísìnyí, ẹ gbọ́ nǹkan tí bàbá yìí sọ lórí fact pé gbogbo àwọn làwọn ní candidate. Can you imagine that? Despite the fact pé àwọn candidate wà tó pọ̀ fún ipò aláàfin of Ọ̀yọ́. ó ní bàbá yìí sọ, ó wá profile solution lórí nǹkan táwọn lè ṣe láti resolve ọ̀rọ̀ aláàfin of Ọ̀yọ́, ipò aláàfin of Ọ̀yọ́ tó wà vacant. ẹ̀yin náà ẹ gbọ́. ǹjẹ́ lè imagine pé láàárín 119 people èèyàn kan péré náà máa mú o kẹ́ fi lè wo ibi tí issues wà. normally ṣó yẹ kó tó 190 people tó máa wà qualified fún position ẹ̀. I'm just asking. ẹ drop comment yín. wà ní ọwọ́ gọ́fà yìí ò ní ẹyọ kan ìyẹn kan sọ náà láti mú. Ọ̀yọ́ gbèsè mẹ́fẹ́ fà ọ̀sẹ̀ tí òkú yẹn dání. ibi tí problem wà gangan nìyẹn o. Ọ̀yọ́ mèsì mẹ́fẹ̀ẹ̀fà náà ní candidate. òní bàbá yẹn sọ wípé àwọn náà ní candidate, everybody ló ní candidate. ibi tí issue gan wà nìyẹn. ẹ tẹ̀síwájú, ẹ já gbọ́ síwájú sí. olùkálùkù náà mẹ́fà yìí kọ́ dà tọwọ́ rẹ̀ lẹ́ gẹ́gẹ́ bá ń ṣe bí wọ́n ṣe àti àbí àṣẹ ń ṣe nípìnlẹ̀ náà lọ ṣe ẹni tí Ifá bá mú orúkọ ẹ̀. tó òun náà lẹ ti gbọ́ yẹn o. ṣe rí pé bàbá yìí fact ló sọ. ó lẹ́yìn gbogbo àwọn làwọn ní candidate. ó ní the best ni pé wọ́n jẹ́ kí Ifá yan ẹni tí ó máa jọba. now wọ́n ti gbọ́rọ̀ yìí lọ sí court and of course ẹ mọ̀ pé òfin máa fẹ́ lágbára ju gbogbo ètà ń sọ yìí lọ. but the focus is ara nǹkan tó ń fà á tí àwọn olóṣèlú ṣe lè yẹ̀yẹ́ àwọn kábíyèsí nìyẹn, because wọ́n mọ gbogbo ìwà ìdọ̀tí tó ṣẹlẹ̀ káwọn kábíyèsí yìí tó jẹ. and that's the problem. until tí a bá lè tẹ̀lé àṣà àti ìṣẹ̀ṣe wa properly, especially tí a bá fẹ́ yan àwọn kábíyèsí nǹkan kan yìí tí ò ń di pé wọ́n ń gbé lọ court, because ìwà jẹgúdújẹrá òun náà ló ń fa gbogbo wọ́n gbéyàn lọ court lónìí, wọ́n fẹ́ ta position, candidate kan náà fẹ́ mú, candidate kan náà fẹ́ mú, and all of that. so problem tí wàá wà ń sìn láàrin ọ̀rọ̀ òfin àti ọ̀rọ̀ tradition. ṣé wọ́n máa gbà kí wọ́n lo Ifá láti fi jọba ní ìlú Ọ̀yọ́, àbí declaration of 1961 ìyẹn ti Aláàfin of Ọ̀yọ́ tí mo sọ fún yín lẹ́ẹ̀kan òun náà máa lò? kí ni kóòtù máa dájọ́ lé lórí? These are the issues. kí lè ro tiyín? Drop your comment
Remember to like, share and follow us. Thanks for watching Digi Naija.